Ìbílẹ̀ Yorùbá TV channel. Láti iléeṣẹ́ wa Ìbílẹ̀ Yorùbá TV channel náà ni mo ti kí n káàbọ̀. Gẹ́gẹ́ bí ìṣe àti àṣà iléeṣẹ́ wa Ìbílẹ̀ Yorùbá TV náà ni kí a máa mú fọ́nrán fídíò wá fún ìgbádùn yín ní ọlọ́kan-ò-jọ̀kan. Àmọ́ fọ́nrán fídíò tí a mú wá fún ìgbádùn yín lónìí ó dá lé lórí àwa ọ̀dọ́ ìwòyí. Kí Elédùmarè ọba mi aláwùrábí kó wà pẹ̀lú gbogbo wa. Torí pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ọ̀dọ́ ìwòyí ni wọn ò dúró de àsìkò Ọlọ́run ọba mọ́. Àmọ́ tó jẹ́ pé ọjà wàràwàrà, mo fẹ́ lówó, mo fẹ́ gun Benz, òun ni eré tí ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́ ń sá lásìkò tí a wà yìí. Fọ́nrán fídíò tí ẹ fẹ́ wò lónìí ó ṣẹlẹ̀ ní ìlú Ìbàdàn, níbi tí àwọn aládùúgbò kan ti ká ọ̀dọ́mọdékùnrin kan níbi tí ó ti fẹ́ fi búrẹ́dì jẹ. Kí Ọlọ́run ọba mi kó wà pẹ̀lú wa. Àmọ́ níbi tí wọ́n ti ká arákùnrin yìí mọ́ ni ó bá sọ pé ẹ jọ̀wọ́ ẹ ṣe mí jẹ́jẹ́, ẹ jẹ́ kí n settle yín, máa fún yín ní owó. Ó jẹ́ fi ibi àwọn yẹn bá yarí pé rárá, iye mílíọ̀nù báyìí òun ni àwọn fẹ́ gbà ní ọwọ́ ẹ̀. Àwọn olóhùn ò ní owó tó tó bẹ́ẹ̀ ṣe, òun náà ni kí wọ́n ṣe. Èyí ló fà á tí wọ́n fi ké gbàjarè sí àwọn aládùúgbò pé àwọn kan tí ó fẹ́ fi búrẹ́dì tó fẹ́ fi jẹ ìgbẹ́. Nínú fọ́nrán fídíò yìí náà lẹ ti máa rí wọ́n fi búrẹ́dì jẹ ìgbẹ́ àwọn nǹkan tó ti ní àmọ́ tí ó mọ̀ pé ọwọ́ pálábá. Torí náà à ń bẹ̀ àwa ọ̀dọ́ ìwòyí pé kí ẹ jẹ́ ká sáré mọ níwọ̀nba. Ẹ má jẹ́ kí n dá yín lágara torí pé mo mọ̀ pé ẹ ti fẹ́ wo fọ́nrán fídíò tí a mú wá fún ìgbádùn yín lónìí. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ rèé tí ẹ̀yin darapọ̀ mọ́ iléeṣẹ́ wa Ìbílẹ̀ Yorùbá TV channel, mo bẹ̀ yín, mo rọ̀ yín ní wípé kí ẹ wá subscribe sí channel wa Ìbílẹ̀ Yorùbá TV channel. Subscribe tán, ẹ click lórí bell notification icon. Eléyìí máa jẹ́ kí ẹ mọ ìgbà tásìkò fọ́nrán fídíò jáde. Ó dìgbà kan, ó dàbọ̀, ayọ̀ látún pàdé. Where you go? Ó wá jẹ ìgbẹ́ pẹ̀lú bread, so wọ́n ti wá ka àwọn ọlọ́pàá ti wá mú báyìí o. Ẹ wá àwọn èèyàn bó ṣe pọ̀, àwọn ọlọ́pàá yìnbọn sókè. Bọ́lá gbá wa lọ́wọ́ gbogbo wa ni o. Àkọ́lọ̀ gbá wa o, àwọn olówó òjijì. Bàbá yẹn tàtà síbẹ̀, ó tàtà síbẹ̀ tó ta cream, ìgbẹ́ àti bread. Tàtà síbẹ̀ tó ta cream, ìgbẹ́ àti. Kai, so n tó níbí báyìí oògùn owó ló ń ṣe kiri. Subhanallah, Ọlọ́run máa tóbi. So ẹ̀mí pé ẹni tó níbí oògùn owó ló ṣe. Àwọn ọlọ́pàá sì ti mú lónìí àbí? Ó máa ń jẹ ìgbẹ́ àwọn èèyàn. Ibi tó ń fi búrẹ́dì, ó ti ń fi búrẹ́dì jẹ ìgbẹ́ àwọn èèyàn lọ́wọ́. Ibẹ̀ náà ti mú. Ṣé rí gbogbo ẹ̀yin ọ̀dọ́ tẹ̀ ń sáré wá gbogbo ẹ̀ kiri? Kódà bí èèyàn ṣògùn owó bẹ́ẹ̀ máa ń lo jìbìtì tí ń lórí àwọn èèyàn mọ́ lóra wọn. Ilé tá a fi tọ́kọ́ kí ni ó padà wo tó fi ń kọ́ ilé lọ́wọ́ báyìí kò tó 2 months. Ẹ wo ohun tó fi ṣe roof. Àwọn asbestos di kíní yẹn pan ló lò. The same thing ni dí kì í ṣòwò kékeré. Ọ̀rẹ́ ẹ̀ kan ló ra ilé. Bóyá ilé wa tó ṣe ọ̀rẹ́ ẹ̀ kan ló ra ilé. Bóyá òun náà bóyá ara àwọn kọ̀lẹ́ẹ̀gì wọn. Ipò ra ilé ti òun wá ra ilé. Wá dúró ilé tó wà níbà tán wó. Wọ́n ra àmọye ilé family house níbà yìí. Ẹ jẹ́ sọ fún yín, wọ́n tún gbẹ́ bọ́ọ̀lù kan. Ó gbẹ́ bọ́ọ̀lù. Bọ́ọ̀lù bẹ́ẹ̀ bì. Ṣe bí ara bọ́ọ̀lù tán fi ń ṣẹ́ ni. Allahu Akbar. Wọ́n ti gbá mú láàárọ̀ yìí. Ó ti wà lọ́dọ̀ àwọn ọlọ́pàá báyìí. Ó gbé mọ́tò lórí bọ́ọ̀lù.
ládùúgbò wọn lè gbé mọ́tò wọ bíbà tó o bá lówó wọn lè rí lè ṣe subhanallah wọ́n gbé mọ́tò lọ́wọ́. kò sí nǹkan tá a fi sọlẹ̀ wàláhi lazim ju wípé gbogbo nǹkan pátá ni ó tàn kò sí tó lè ṣe ní kọ̀rọ̀ tí ò ní wá sí gbangba kò sáṣepamọ́ o àṣegbé kan ò sí àṣegbé kan kò sí sáṣepamọ́ o kò sáṣepamọ́ o àṣírí oníkálukú ń bọ̀ wá tú eléyìí gan ni kàlá sáúfà tààlàmúnà ìwọ tó bá lọ ń fi hàn ṣogún owó kàlá sáúfà tààlàmúnà you shall come to know you shall come to reap the repercussion of what you are doing. Allahu Akbar. Ṣé ẹ wá rí ní ìsìn pé yẹ kí yẹn ní sùúrù tíjọba bá dé ní ìsìn tán bá gbé dé gbogbo ẹlẹ́kọ̀ọ́ ni wọ́n wò padà gbogbo tó kójọ ń sìn girlfriend yóò sálọ ní ìsìn àbí òde sálọ yóò ti bímọ. Allahu samad lam yalid but kìíní kan wá wà o àfi tọ́lọ́pàá ò bá fẹ́ gbàbọ̀dẹ̀ torí tó bá họ́fọ̀ ọlọ́pàá ní owó bẹ́ẹ̀ wọ́n filẹ̀ wọn ni kó sákò Ìbàdàn owó rẹ̀ tó bá ń bẹ́nu àkáǹtì tó bá kó pamọ́ yóò mọ̀ náà yàn padà ibi ọ̀dọ̀ àwọn ọlọ́pàá yẹn ni mi ò trust wọn bọ́ọ̀ tó lọ fi hàn tó ń pààyàn ní Akínyẹlé ní wọ́n ti jùlẹ̀ padà bí wọ́n jùlẹ̀ padà wọ́n jùlẹ̀ ní kèsè kó sákò ń bẹ̀ torí pé Agodi tó bá mú ẹ débẹ̀ ibi táwọn ti dé rí ni tá a ti mọ ohun tó ń ṣẹlẹ̀ ń bẹ̀. ẹgbẹ́ mi ti ṣiṣẹ́ sóbo mọ́ ìdáná ọ̀tẹ̀. ẹ já lọ sílé ẹlẹ́ẹ̀kejì tó ṣe bẹ̀ wọ́n ló kọ́lé káàkiri gbogbo àdúgbò yìí tó ra lé kiri. Ok, nígbà tí Hushpuppi ń ṣe gbogbo títí ẹ̀ tó ń fa àwọn èèyàn ṣe yẹ̀yẹ́ tó ń pe àwọn èèyàn lópònú àwọn èèyàn náà tó ń jẹ tó ń wá crumb lọ́dọ̀ rẹ̀ at the end of the day àṣírí ẹ̀ tú àbí òtú tí wọ́n fa àwọn èèyàn ṣakọ ẹbí aṣọ pé bọ́ọ̀ yìí pẹ̀lú bó ṣe lówó tó ṣọ́ọ̀bù wo ló ní èmi ti máa ń dénú ṣọ́ọ̀bù ẹ̀ tí mo máa ń ra nǹkan náà. sẹ́yìn rò bóyá ṣọ́ọ̀bù ẹ̀yẹn lè gbé gbogbo nǹkan tó ṣe. gbogbo ṣọ́ọ̀bù yìí kò lè tó gbogbo nǹkan kò lè ra gbogbo tó ní. kò possible. èmi á máa ra nǹkan bẹ̀ fa. èmi gan nígbà tí mo gbọ́ gan. La ilaha illallah. níbi kálẹ̀ ni tó ń ṣàjòjì sí yẹn ẹ̀mẹ́wàá mo ṣáà tún ń rò orí mi dẹ̀ tún yí pé wọ́n ń parọ́ mọ́ lótú. Subhanallah. So look at the second house tó tún ní rí nǹkan back view ní bíbáyọ̀ the second house tó kọ́ ní ẹ wo òkè àti ìsàlẹ̀ òkè àsàlẹ̀ gbogbo wájú ẹ̀ kìkì ṣọ́ọ̀pù look at it vanity upon vanity so ẹ wò láti ibà ibi tí ilẹ̀ yẹn ti bẹ̀rẹ̀ ó lọ́ba lọ síwájú lọ look at it now this is the end of it owó ṣe rí pé ẹ máa wọ ẹṣin ẹlẹ́sìn sáré tó wà gbọ́ alágbó sáré ok ẹ wọlé náà bọ́ọ̀yẹn ló ra ilé náà òun ló ra ilé náà ó rà ó dẹ̀ tún ṣe ṣé wàá tán báyìí Allah glory be to God àṣé glory yẹn ò ṣe tọ́lọ́run gangan gbogbo yẹn ló máa ń sọ pé glory be to God àbí àṣẹ tẹ́lómi bá sọ pé ọlọ́run oríṣiríṣi ọlọ́run ló sì wà. àti God ti ẹ̀ nítumọ̀. ó ní tí Al-Qur'an sọ pé innamal a'mal binniyat gbogbo ọ̀rọ̀ téèyàn bá sọ gbogbo action téèyàn bá take sórí pé èèyàn lè máa rẹ́rìn sí ẹ tó sì jẹ́ pé nǹkan tó wà nínú ọkàn rẹ̀ kí ló wà nínú ọkàn ẹ̀ ọ̀tọ̀ ní nǹkan so in tó wà ní ọkàn rẹ̀ gangan bọ̀tá ayé lè mọ̀ wò pé ẹni sọ pé subhanallah alhamdulillah la ilaha illallah but in tí ń bẹ́nu ìsàlẹ̀ ọkàn rẹ̀ tí ó mọ̀ sọ pé ìwọ ọlọ́run ọba mi ìwọ náà tá à ń pè ní Allah ìwọ gangan kọ́ lọ́lọ́run kan ń pariwo rẹ̀ ń ta ni o ṣùgbọ́n tí ń bẹ́nu okùn mi gangan ni pé òòṣà gangan lọ́lọ́run ìyẹn gan lọ́lọ́run fẹ́ lò ó ní pé inú yẹn gan ni ó ní Yorùbá tó máa fi sọ̀rọ̀ kan pé inú jìn tọmọ èèyàn bá sọ statement kan sìn kíníkan olóòtú Fìràhàn náà tí ó máa ṣe nǹkan ní kọ̀rọ̀ ṣùgbọ́n lójú ayé yóò mọ̀ pé rẹ̀ lọ́lọ́run bọ́ Fìràhàn kí ló máa ń padà máa ń ṣe yóò lọ ṣe túbá níwájú Ọlọ́run pé irọ́ ni gànjẹ́ ni ìwọ́lọ́mì tó gbẹ̀bọ̀ níjọ́ tó sọ pé òun tó lóun ò ní praise Ọlọ́run mọ́ tó lóun ò ní ṣe tó máa ń ṣe ń kọ̀rọ̀ yẹn mọ́ kí ló padà ṣe àṣírí padà tú ní gbangba. Allah. So that is life. The bottom line is that wallahi wọ́n sáré kọjá kádàrá in tó bá tọ́ sí Ọlọ́run ó fún in tí ò bá tọ́ sí ọ
mo sáré lé Allahu Akbar. So ẹ̀yin ọ̀dọ́ ẹ ṣọ́ra yín o, ẹ má lé ayé o, ẹ lé Ọlọ́run. Tẹ́ bá lé Ọlọ́run tọ́lọ́ tẹ́ ẹ bá rọ́lọ́ mú tẹ́ ẹ rọ́lọ́ dìmọ́nú ayé yín, wàláhì gbogbo tí ń bẹ́nu ayé ni yóò jẹ́ ti yín. Ní ó ti nínú Báíbù kan Jésù Èṣù sọ fún Jésù pé ó ní tó o bá lè tẹríba fún mi, tó o bá lè tẹríba fún mi, ó ní màá gbé gbogbo tí ń bẹ ní ayé ilé ọ lọ́wọ́. Àṣé gbogbo ẹni tí ń bá ń wá ọ̀rọ̀ ilé ayé lágídí kó máa bá Èṣù ṣiṣẹ́. Ṣùgbọ́n ẹni tí bá ń bá Ọlọ́run wá kiri, wàláhì kó lọ fọkàn balẹ̀. Ẹ ń bá lè dúró de àkókò Ọlọ́run, tó lè dúró de tọlọ́run, wàláhì Ọlọ́run ti tó. Àwọn ànábì Ọlọ́run wọ́n dúró de Ọlọ́run, kí Ọlọ́run ṣe fún wọn? Ọlọ́run tó fún wọn. Ṣùgbọ́n àwọn èèyàn à ń kánjú. Bẹ́ẹ̀ náà ni kẹ́sọ̀ òun nìkan òun nìsín lójú aráyé. Wo ṣọ́ọ̀bù tó ní náà, ṣọ́ọ̀bù kékeré. Ṣọ́ọ̀bù yẹn ẹ̀tẹ̀ lè gbọ́ pé. Wá dúró ọmọọṣẹ́ tí ń tó kó sọ́dọ̀ náà. Èmi ló rò pé àwọn èèyàn ń ṣiṣẹ́ bí wọ́n kọ́ṣẹ́ lọ́dọ̀ rẹ̀ ni. Èmi ló fẹ́ máa sọ fún àwọn ọmọ yẹn. Pé bí Èmi ló fẹ́ máa sọ fún wọn. Sọ fún wọn kọ́ṣẹ́ ni, wọ́n náà kọ́ṣẹ́ ni. Wọ́n kọ́ṣẹ́ ni. Allahu Akbar. Kí ni wọ́n kọ́ àwọn tó máa kọ́ra ìtàwọn aláwọ̀ máa wà? Kí náà kọ́ so ó wá ń jẹ ìgbẹ́ lọ́wọ́, ibi tó ti ń jẹ ìgbẹ́ yẹn lọ́wọ́ làwọn èèyàn ti ka mọ́ bẹ́ẹ̀. Ó tún fẹ́ negotiate pẹ̀lú àwọn yẹn pé wọ́n san 2 million, àwọn yẹn wá béèrè 5 million. 10 million jẹ́ ní pariwo. Àwọn yẹn béèrè 10 million. La ilaha illallah Muhammadur Rasulullah. Ẹ̀yin ọ̀dọ́ ṣe ti rí báyìí, ẹni tó ní ilé ológun ni, ó ṣoògùn owó, ọmọ kékeré dẹ̀ ni, àṣírí ẹ̀ ti tú lónìí o. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ̀yin ọ̀dọ́ wa, ẹ má kánjú o, ẹ má kánjú o. Subhana rabbika rabbil izzati amma yasifun, wassalamu ala al-mursalin, alhamdulillah.